lẹ̀ wọ́n á gbé kídìní ẹni ẹlẹ́ni tí wọ́n gé wọ́n á. Ọlọ́run máa ṣàánú wa. Ayé ti dojú kejì. Ìyẹn ló wá mú attention mi lọ sí ibi ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀. Wọ́n gbé ẹnìkan lọ sí hospital fún hernia operation. Wọ́n ní minor operation ni fún hernia. Wọ́n ní minor, wọ́n gbé lọ fún hernia operation. But eventually nígbà tán parí operation ara ẹni yìí ò tún yá wá bẹ̀rẹ̀ sí ní sick. Wọ́n wá láti gbé lọ sí hospital mi. Hospital mi tán gbé lọ náà ti discover pé wọ́n ti yọ kídìnrín. Ìjọ wọn ń ṣe hernia operation, wọ́n ti ṣe kidney operation mọ́. Yeah. So ẹ farabalẹ̀ ẹ jókòó kẹ́ ẹ gbọ́ bí ọ̀rọ̀ ń ṣe ṣẹlẹ̀. Ẹ jókòó kẹ́ ẹ gbọ́ bí ọ̀rọ̀ ń ṣe ṣẹlẹ̀. Taofik ṣe bó ti ṣàtòpọ̀ Taofik Ọmọtọ́ṣọ̀ ó ṣàlàyé ẹ̀ ń Yorùbá ẹ̀ẹ́dẹ̀ gbọ́ direct from the source too. Obìnrin ayé ó mọ̀ wá sú wa o, k'Ọlọ́run kó ṣàánú fún wa lọ́rọ̀ ìlú wa ẹni. Arábìnrin tó ń ṣàlàyé ló ní ẹ̀gbọ́n òun kan ló ṣàárẹ̀, wọ́n ní ó ní àìsàn hernia, wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn pé kí wọ́n lè ṣe iṣẹ́ abẹ fún un láti bá a yọ hernia. Ẹ lè wo bó ṣe ń lọ lórí Facebook Lagelu FM 967 Lagelu FM Ìbàdàn 967. Ẹ lè wo bó ṣe ń lọ, ẹ lè wo bó ṣe ń lọ lórí Facebook. Ẹ join Lagelu FM Ìbàdàn lórí Facebook. Ó mọ̀ wá sú wa o, k'Ọlọ́run kó ṣàánú fún wa lọ́rọ̀ ìlú wa ẹni. Arábìnrin tó ń ṣàlàyé ló ní ẹ̀gbọ́n òun kan ló ṣàárẹ̀, wọ́n ní ó ní àìsàn hernia, wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn pé kí wọ́n lè ṣe iṣẹ́ abẹ fún un láti bá a yọ hernia tó ń ṣe é kúrò. Wọ́n gbé lọ sí ilé ìwòsàn, dókítà sì ṣiṣẹ́ abẹ fún un lóòótọ́. Wọ́n gbé padà sílé, ìgbà tó délé náà rí i pé ó tún yọ oríṣiríṣi ọwọ́. Kì í jẹ́ kí ló ṣẹlẹ̀, wọ́n bá tún gbé dìgbàdìgbà ó di ilé ìwòsàn míì. Nígbà táwọn ó yẹ̀ wò, wọ́n rí i pé wọ́n ti yọ̀ kan nínú kíndìnrín arákùnrin yìí. Gbàgà bó ló ṣe jẹ́, wọ́n bá nìkan bẹ̀rẹ̀ ìwádìí ìgbà wo gan ni wọ́n yọ kíndìnrín ẹ̀. Nígbà tí wọ́n ó ṣe ìwádìí, wọ́n rí i pé ọjọ́ tí wọ́n ṣe iṣẹ́ abẹ hernia fún ni wọ́n yọ kíndìnrín rẹ̀ kúrò. Ní wàhálà bá ṣẹlẹ̀. Nínú ìwádìí ni wọ́n ti rí i pé oníṣègùn òyìnbó tó ṣiṣẹ́ abẹ hernia fún yìí ó ti yọ kíndìnrín rẹ̀ tó sì ti tà á fólówó, ó ti fi ṣe pàṣípààrọ̀ fólówó ni, tó sì gba owó gọbọi lọ́wọ́ olówó pé òun ó bá wọn wá kíndìnrín. Ó sì kí ẹni ẹlẹ́ni mọ́lẹ̀ láì jẹ́ kó mọ̀, ó yọ kíndìnrín rẹ̀ ó fi jìrọ̀ kíndìnrín ẹlòmíì. Ṣé ẹ rí i pé ká máa fura ní gbogbo ọ̀nà ní báyìí? Bíbíkíbi oníṣẹ́ aburú wá wà báyìí o. Ẹni tó ṣàárẹ̀ tá a gbé lọ fún oníwòsàn pé kán bá a tọ́jú tí wọ́n tún dákun tó ń ṣe é. Jésù ìfẹ́ràn owó iná ṣáá ni. Ǹjẹ́ tá a bá rówó ọ̀nà sáà ń kó lọ sọ́run ni? Tẹ wá yọ kíndìnrín ẹni ẹlẹ́ni tẹ́ fi jìrọ̀ tẹlòmíì láì jẹ́ kẹ́ni tó ní kíndìnrín ó mọ̀. Ẹ gbọ́ ṣerú wà bẹ́ẹ̀ bójúmu. Kí wọ́n la fẹ́ ṣe báyìí sí gbogbo wàhálà àwọn owó sípàsípà tó wá pọ̀ káàkiri ìlú báyìí? Kò wá sẹ́ni tá a lè gbàgbọ́ mọ́. Bẹ́ẹ̀ lọ sílé ìwòsàn ọkàn ò balẹ̀, bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ àwọn agbófinró ọkàn ò balẹ̀, bẹ́ẹ̀ lọ sílé àfáà ọkàn ò balẹ̀, bẹ́ẹ̀ lọ sílé wòlíì ọkàn ò balẹ̀. Táwa la fẹ́ sátọ̀ lọ gan-an báyìí? Ó wá lágbára o, k'Ọlọ́run kó ṣàánú fún wa. A jẹ́ pé ẹjẹ́ á máa fura gidi ni o, ká máa wẹ̀yìn tààrà tá à ń bá rìn, torí ìwà aburú ó ti kún ìlú káàkiri báyìí. K'Ọlọ́run kó ṣàánú fún wa. You remove somebody's kidney without his members to the hospital for any kind of surgery. Please watch this video. So many evil activities where me and you know they are aware of, they happen for this our country. This is the story of a man who went to the hospital for ordinary hernia operation, but he ended up losing one of his kidney without even knowing about it. How did his family members find out? Listen to our sister. How can a human being go to a hospital
and return back with 1 kidney. The kind of things that is happening in this country is too funny. There is no safe space anywhere. This thing happened in Agbaro, Delta State, Nigeria. A man who was sick went to the hospital for hernia operation. During the process of this operation, they removed 1 of his kidney, apparently the better kidney. He went home after the operation. He is not getting better. Instead, he is getting sicker and sicker and sicker. Before you knew it, this man lost his life. And the family was curious. Is it hernia operation where they do simple operation that a lot of people survived from? This man, he was healthy before this hernia. The doctor did not tell us that any other thing was wrong apart from this hernia. Why did he now die? Because of this thing. So they took him all the way from Delta State to Edo State UBTH for an autopsy test. The autopsy was carried out and they found out that 1 of his kidneys were removed. I don't know how they managed to do it, to check the time frame of how long this kidney might have left his body. Maybe it's 1 month or 2 months. And it happens that during the time of his operation, that is the time they are suspecting the kidney was removed. And he has not been to the hospital before that hernia to do any operation or any reason to make them open his stomach. So it was definitely during that hernia. Do you know what that doctor who removed his kidney did? He used this to save a big man's life. Una dey see am, hospitals wey supposed to dey save lives. Now then can they contribute now to buy people? My people abeg. Kí la bá lọ, kí la bá bọ̀. Àfi kálákàn fojú sọ́rí o. Torí pé wọ́n lójú alákàn fi sọ́rí. Ètí jẹ́ pé a bá tún kúkú gbé èèyàn lọ for operation nísìn. Ṣáàṣọ ká máa tẹ̀lé wọn wọ láàbù. A máa dúró tí ẹ̀ nù. Bí wọ́n fún wa náà ní burúkú ní uniform tí wọ́n máa fi ọjà àti tí wọ́n máa sábà ní. Ó dàbí pé àbí kí ni ká ti pè yín. Ẹ jẹ́ ká lọ jà, tá a bá lọ jà tá a bá padà dé. Àwọn ọ̀jọ̀gbọ́n wà bá